kí n tó gbàgbé ẹ máa tẹ̀lé mi lọ sí ọ̀dọ̀ pásítọ̀ lọ́la so that ká lè lọ bá wọn sọ bá ṣe máa prepare fún ìkómọ. Orí yẹn sọ tó èmi bá ní kó pè wọ́n lórí aago bọ̀ ó máa dàbí àrífín àmà lọ náà ni àmọ́ o mo lórúkọ tèmi fẹ́ fọ́mọ yìí o. Okay, máa ń gbọ́ yín mọ̀. Àlàní. Bí mọ́mí ẹ fi pé Àlàní yẹn ti lóko jù kò ń ṣe orúkọ ìgbàlódé. Àlàní. Kí. Èmi ò ní kẹ́ má sọ mí lórúkọ tó bá wù yín o àmọ́ Ọ̀ṣúndàrẹ ní láti wà nínú orúkọ mi nítorí pé ó ṣe kókó. Ẹ ṣeun. Ìkókó sọ̀rọ̀. Ẹ bá mi. Hold on. Mo fẹ́. Ọmọ ẹ ló sọ̀rọ̀. Gba ọmọ ẹ lọ́wọ́ mi. Don't stop that. Ẹgbẹ́ fún bẹ́ẹ̀. Ẹjọ́ ẹgbẹ́ fún olórí ilé. Mọ́mí ẹgbẹ́ fún olórí ilé. Olórí ilé ló gbọ́mọ sínú fún oṣù mẹ́sàn-án ni. Àbí what's wrong with you? Ó jẹ́ gba ọmọ ẹ. Are you okay? What's that? Ó dé gbọ́. Ọmọ yẹn ó fẹ́ mọyàn ló ṣe é sọ̀tọ̀kùsọ̀ tó sọ ẹ̀ fún lọ́yàn jèrè. Kò mọyàn. Mo ṣe fún lọ́yàn ni. Ẹjọ́ ẹgbẹ́ fún bàbá ẹ. Ẹ mọ̀ kẹ́sì nínú. Ẹni sùúrù. Tí bẹ́ẹ̀ ni làgbàlagbà nílé ẹ gbọ́mọ ìdání náà. Ẹ gbé dání náà. Ó tún ti fẹ́ sọ̀kan mi, ó tún ti fẹ́ sọ̀kan.